ni o àkọ́kọ́ ó wà ní ọwọ́ late Albert Wigwe kí Ọlọ́run fọ̀run kẹ́ o mi ò mọ bẹ́ẹ̀ fẹ́ rí yẹn gbà both ìyàwó Wigwe àti ọmọ ẹ̀ ni wọ́n jẹ́ witness sí gbogbo transaction tí Wigwe ṣe pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún àwọn méjèèjì náà ti jọ́ lọ́hún pé o kọ́lọ́hún fọ̀run kẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gàǹjà àfẹ̀yí dúpẹ́ lọ́wọ́ wọn ò fún ẹ̀páwámẹ́ǹtì tí wọ́n ṣe ti Àkàndá lánàá adúpẹ́ wọ́n tún ṣe ti àwọn obìnrin lónìí ẹ tètè lọ rèé gbìn o kẹrùn tó dé wọ́n ṣe tàwọn abìnrin lọ́la gómìnà wa ṣe dáadáa wọ́n ṣe ní dúpẹ́ o wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ kí ebi ó pa lòkùn adúpẹ́ lọ́wọ́ wọn ìbò wọn ní second time yóò kún kẹ́kẹ́. ẹ̀yin bàbá Ìjẹ̀bú àti Aláké of Ìgbàland tí wọ́n ń bẹ̀ yín pé Dàpọ̀ fẹ́ wá rí yín ẹ̀dẹ̀ fún wọn ní appointment for 7 o'clock ní London pé kó rí yín ẹ béèrè ẹni kí ni Dàpọ̀ fẹ́ rí yín fún ó ní òun fẹ́ bẹ̀ yín pé kí ọmọ yín drop case òun á gbé £350,000 sílẹ̀ ọjọ́ ẹ̀ wà tẹ́ bá fẹ́ on request ṣe rí gbogbo ẹ̀yin ará Ogun State àti ẹ̀yin ọmọ Ogun State tí ẹ bá fẹ́ mọ ibi tí owó yín lọ ọ̀nà mẹ́ta ni o àkọ́kọ́ ó wà ní ọwọ́ late Albert Wigwe kí Ọlọ́run fọ̀run kẹ́ o mi ò mọ bẹ́ẹ̀ fẹ́ rí yẹn gbà both ìyàwó Wigwe àti ọmọ ẹ̀ ni wọ́n jẹ́ witness sí gbogbo transaction tí Wigwe ṣe pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún. transaction wo owó wọgbó owó ti wọgbó ẹ̀yin ọmọ Ogun State owó yín ti wọgbó owó yín ti jóná owó ti jóná gbogbo owó yẹn ti lọ dìhun Dàpọ̀ Abíọ́dún bàbá eléyìí of Ogun State the executive governor of Ogun State wọn ò lè rí sísì ṣe ń gbẹ́ ìwọ àtẹ̀míjọmọ̀ wọn ò lè rí gbà oníkílódé ṣe bí ìwọ àtẹ̀mí lájọ́ ń fetí gbọ́nsìn wípé transaction láàrin eléyìí of Ogun State o governor Dàpọ̀ Abíọ́dún àti láàrin late Albert Wigwe àtọmọ wọn àti ìyàwó wọn owó Nàìjíríà ti run sọ́dọ̀ máa yẹn o abálájọ tán ní dọ́là náà fi ń san school fees wọn ní private school tó kọ́ wọn kọ́ fún mẹ̀kún ìwọ lọ báwo la ṣe rìn tadé gbogbo bíi iná ẹjọ ẹ tẹ dúró ná ẹ̀yin ọmọ Ogun State àwọn yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o ẹjọ wọn lè gbá láfẹ́ ẹdùn wò lójú ọ̀rọ̀ bẹ lẹ́nu yín ẹdẹ ń ṣe kinní kan èpè Ìjẹ̀bú ń ṣe pé mi ì mọ tẹ̀gbá ṣùgbọ́n bọ gbogbo Ògùn generally ẹjọ nítorí Ọlọ́run báwo lẹ ṣe tí wọ́n fi gbá yín tó this extent ẹjọ eléyìí of Ogun State bàbá Dàpọ̀ Abíọ́dún bọ́ ta kẹ wá ṣàlàyé fáwọn ọmọ Ogun State ká tó wọ́ọ̀dì yín o bàbá Dàpọ̀ Abíọ́dún máa bọ̀ ọ́n ta kẹ you are owing us yes mo tó padà dánmọ́ Ogun State ń sìn Ìjẹ̀bú mi wà àbí bóde ìjẹ̀gbà máa gbà lọ èyíkéyìí tí bá wá jẹ́ ń bẹ́ẹ̀ sìn mo ti dánmọ́ Ogun State ó wá ní explanation kí ni ẹ fi owó kí ni transaction tó wà láàrin ẹ̀yin àti late Albert Wigwe ẹ mú owó tó yẹ kẹ́ fi build Ogun State tó yẹ kẹ́ fi create more job fún Ogun State ẹ̀yin kó owó lẹ́yìn ìrẹ́ eléyìí of Ogun State ìrẹ́ kó owó ẹ lọ fi ṣe transaction ẹ̀yin lọ invest ẹ̀ sínú báǹkì ẹ lọ kó owó yẹn sínú savings account kó máa mú kíní jáde wá ẹ wá mú gbogbo Ogun State ẹ gẹrun ẹ ti ẹ dúró ẹ bá mi dárúkọ state kan tó wà pagan ńlẹ̀ Yorùbá ní gbogbo South West ṣé wá rí Èkìtì State bó tilẹ̀ jẹ́ wípé Èkìtì State òun ni ṣèbó ní last born state ní the whole of South West wọ́n sì ń kó bájú kó bá mú ṣùgbọ́n gbogbo gọ́fúnà náà tó ti jẹ látìgbà tó ti bí Èkìtì State títí dìsì yìí irúkirú ọbẹ̀ wọ ló pọ̀
irúkírú ọbẹ̀ wọ ni kò ṣẹlẹ̀ tó láàánú Èkìtì state kó tẹ̀ sọ wípé òkè o àti ẹ̀fẹ́ wá tayọ jù wọ́n lọ o Akẹ́yìndé padà gbẹ̀gbọ́n mọ́ wọn lọ́wọ́ o ìwọ̀nba táńṣó owó bíntín tí wọ́n fún yín ní allocation o àbí revenue tẹ̀ ń generate àbí anything kẹ́kọ̀ọ́ tí ẹ̀ fi building kankan tí ẹ̀ rí bó bá tẹ̀ wá jẹ́ fámì yẹn náà lẹ́wà tí ẹ̀ wá rún wọlé lórí sàn-án àti ẹ̀rí kó wá jẹ́ Èkìtì ló wá supply gbogbo neighboring kínní ní oúnjẹ kan sọ pé bó bá jẹ́ ráìsì ní local rice pé tó bá ti dé Èkìtì wọ́n ń jẹ ráìsì anyhow ni bó dẹ̀ jẹ́ pé iṣu yìí ni bó jẹ́ vegetable lẹ fẹ́ ṣe ni irọ́ kò sí nǹkan iye kan everywhere kan dry ó kàn kọ́ngoro báyìí ni. so ẹ̀yin governors nǹkan tí gbogbo nǹkan tẹ̀ ń fi owó wa ṣe lélẹ̀ ẹ̀ ní kú rẹ̀. Àbàtí wíwẹ́ ti kú báyìí sí àtìyàwó àtọmọ ṣe rí pé owó ti wọgbó ṣe rí pé owó ti tán ẹ̀yin gómìnà ibo the past present and the future lọ́rùn o ìkànnì yẹn ti ya wèrè o ẹ̀yin lẹ ya wèrè jù láyé gbogbo religious leaders àti political leaders àti àwọn elders wa àwọn ni wọ́n ya wèrè jù ní gbogbo àgbáyé wọ́n ti ya wèrè. àwọn méjèèjì náà ti jọ́ lọ́hún pé o kọ́lọ́hún fọ̀nù kẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n ti lọ. ẹlẹ́ẹ̀kejì ó wà ní ọwọ́ SSD to Ogun State government. ẹ mọ̀ pé yẹn ní printing press tó ti ń print gbogbo nǹkan that has to do with Ogun State ẹ̀dẹ̀lẹ̀ ní printing press Ogun State printing press kò print paper ẹ̀yọ kan báyìí débi pé ó máa print anything SSD yín ọ̀dọ́ ẹ̀ ní gbogbo iṣẹ́ tí wọ́n gbé jáde ní Ogun State ló ń bá lọ ní orúkọ company 6 tẹ́ bá fẹ́ máa fún yín lórúkọ yẹn. àáfẹ́. ibi tí owó yín wà lẹ́lẹ́kejì nìyẹn. màá wá gbà. ẹlẹ́kẹta Balógun Èkó. òun ni ọwọ́ commissioner for finance yín ìyẹn Dàpọ̀ Òkúbádéjọ. ṣẹ́rí yẹn tẹ́ bá rántí pé KPMG ló ti ń ṣe tẹ́lẹ̀ sálárì ò lè tó $1 million. ṣùgbọ́n ẹ lọ wo owó tí wọ́n fi KPMG tí wọ́n fi ń gbé jáde is millions of dollars. Iṣẹ́ tí wọ́n ṣe ní ìgbà tí wọ́n kọ́kọ́ wọlé pẹ̀lú Access Bank ọ̀dọ̀ KPMG ni wọ́n sanwó yẹn sí. ẹlẹ́ẹ̀kejì òun ni Cargo Airport tẹ́ bá rántí pé ọ̀gbẹ́ni Gbẹ́ngà Daniel ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn Dàpọ̀ Abíọ́dún wá padà lọ wọ́n ní kí KPMG kó wá review ẹ̀ wọ́n gba $4 million ní ọwọ́ KPMG ní ọjọ́ èní gbogbo owó tó ń pọ̀ta nínú Ogun State amount to millions of dollars ọwọ́ KPMG ló wà so adake dì wọ́n mú there's another $10 million document ẹ wà Sport Commission báwo ni KPMG ni ó ṣe máa conduct sport ní inú Ogun State tí wọ́n dẹ̀ sọ $10 million fún ṣé kò sí ẹni tó yẹ pé mọ́ Nàìjíríà ni kò sí ẹni tí ó ní ọpọlọ tí ó lè conduct sport ní inú Ogun State wọ́n wá gbé $10 million wọ́n gbé fún KPMG àwọn ibi tó wọlé wà nìyẹn o ṣe rí gbogbo ọ̀nà tí kinní fi kàn mí òun ni pé gbogbo nǹkan tí ó jẹ́ facility títí wa ní inú Lagos State àwọn ọmọ Ogun State lọ́wọ́ lò ó tí Dàpọ̀ Abíọ́dún tó bá tún ìlú ṣe àwọn ọmọ Ogun State ò ní máa flocking sí inú Lagos State láti máa lo àwọn facilities wa gómìnà yìí ó burú débi pé ó ra Rolls Royce ó dẹ̀ bó mọ́lẹ̀ ní United Kingdom kò dẹ̀ lò SSD yìí òun lọ ṣe operation lungs owó iyebíye tó lè fi kọ́ hospital ló lọ fi ṣe lungs ẹ̀ kò dẹ̀ kọ́ hospital sínú ìlú yìí jẹ́rí mi ò mọ̀ bóyá wọ́n dè yín ni o ṣùgbọ́n tí ẹ bá fẹ́ já kúrò ní inú ìdè tí Dàpọ̀ Abíọ́dún tí ó dè yín mọ́ ẹ kọ petition àwọn petition wà ní ọ̀dọ̀ DSS against gbogbo kìíní èmi náà ní àwọn copy ní ọwọ́ máa kọ fún yín. ẹ kọ fún wa máa pè yín Ọ̀túnba Òṣòdì wàláì máa pè yín lórí màtáì máa pè yín ẹ̀yin ọmọ Ogun State ẹ kàn ń gbọ́ $10 billion $400 million $200 million dollar million bẹ́ẹ̀ nípa owó yẹn ò kàn tí ẹ̀ nítumọ̀ ẹ tún ná $10 million lórí sport ní Ogun State ó yẹ gbogbo ẹ̀yin ọmọ Ogun State mo ń bí yín mo nídìí yín níbi comment section
ǹjẹ́ sport ṣé òun ṣe sport ní Ogun State so ìgbà wo ni bàbá Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ogun State gọ́fúnà yín lọ́wọ́lọ́wọ́ ìgbà wo náà ṣe ọ̀rọ̀ sport ní Ogun State ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a fẹ́ mọ̀ ta ló witness ẹ̀ ẹ̀yin wo lẹ jàǹfààní ẹ̀ wàhálà ti wà ogun ti wà. ẹ ti ní owó kọjá Fìràwọ́nà gan ẹ ti ní owó kọjá Kárúnà ẹ sọ fún wọn. owó yìí ti kọjá owó Sùlẹ́mánà. wọ́n ti yà wò. ẹ ti kó jù. wọ́n ti kó tán. bó la ń kó lọ. mi ò mọ̀. sáyé yìí. mo mọ̀ bá tó bá tó ọkọ máa lọ ni. kọ́ máa lọ. ẹrù tó o bá lè gbé ni ọ di. òun náà ni ọ di. ẹ ti di ẹrù tẹ́ ẹ lè gbé. wọ́n ti di. ká tó tún padà nígbà kí á máa ẹ. wọ́n ti di ẹrù tí wọ́n lè gbé Nàìjíríà gbogbo religious leaders both ìṣẹ̀ṣe kristẹni àti mùsùlùmí ẹ wọná ni lọ́sàn gangan ọ̀sán gangan lẹ máa wọná kẹ̀kẹ̀kẹ̀ ẹ máa jóná ni ẹ ti di ẹrù tó máa pa yín olè nìyín olè ẹ bá wa kí gbé olè ẹ kí gbé olè ṣé wọ́n ṣépè fún yín ni ṣé wọ́n ti ṣépè èpè àlùjọ wọ́n fi àlùjọ̀nù ṣépè fún yín ni gbogbo yín àtọmọ àtaya yín ẹ máa ṣẹ̀sìn awóró láyé gbogbo ilé tẹ́ bá wá fi gbogbo owó ìtẹ́ fi tọ́mọ ìrì ni ó wo gbogbo nǹkan tẹ́ bá kó gbogbo owó ìtẹ́ fi ṣe láyé òfò àtàdánù ló máa gbẹ̀yìn ẹ̀ olórí burúkú ni yín o ẹ ti ya wèrè ẹ̀yin tẹ́ ẹ̀ darí wa Nàìjíríà o wèrè lẹ́jọ́ o sì bo irú àtúbọ̀tán. ẹsẹ̀ sí Allah. Èsì. ẹlòmíì owó tó dìjọ́ nu yín ó lé ní 400 billion kí ni ó fi ṣe. ó dàbí kí n rí ẹ kí n máa gbá ní ojú. àbí kẹ́mi kan rí wọn kí yẹ ẹ̀ṣẹ̀ ìyá yín. kí lè fi ṣe. bẹ́ẹ̀ bá mu omi kọjá kun rẹ̀ yóò mọ̀ rọ́bí ni. bẹ́ẹ̀ bá jẹ kọjá kun rẹ̀ nísìnyí ló máa ní. ẹ kó nǹkan jọ kọjá orí rẹ̀ bá débi orí ibú. ẹ wò bí tí ẹ bá dé nísìn. àwa tá a bá yín kówó là ń dààmú báyìí. ẹ fẹ́ jẹ kọjá Nàìjíríà. gbogbo gbèsè tá a jẹ ń bẹ lápò ẹnìkan. tí a bá ní kíni òjèlú yóò tóró ẹ ní kíni. wọn fi yẹn jófin. kò sí ẹni tó fi jófin. ọ̀la àpéyàn tí ó fi yàn jófin àwọn náà ní máa kó lọ àwọn náà fẹ́ ṣe kí ni afẹ́ kó tìá wọ́n fi yàn jófin lórílẹ̀‐èdè yìí. wọ́n mi ń sìn lọ ọkọ̀ owó jẹ ní Abidjan wọ́n pa ọ́ ni. ó ká bàbá lára. àtàjòfin lọ́nà pọ̀ mí. ààrẹ Benin Republic níbẹ̀ o tó kó gbogbo olú ló dìde wọ́n pa wọ́n kó dúkìá rẹ̀ wọ́n kó fúnjọba ni. Nàìjíríà gọọmenti ní Nàìjíríà kò ṣẹlẹ̀ olórí burúkú ni wọ́n ti sọ àárín yẹn wèrè tó ṣe take over lọ́wọ́ wèrè tó kúrò ń bẹ̀ wàláì tó bá máa èyí tó yẹ kó persecute wèrè anybody tó bá tẹ̀ ti wá kówó jẹ àníkẹ́ máa yẹgi fún wọn ṣùgbọ́n irọ́ ẹ kàn gbé ilé kó Yàyà Bello ó ń ṣayé èkiri àti ìyàwó èdè nílé ní more than 80 billion dollar òun náà ló kó jẹ owó burúkú wọn wá ń kọ́lé kiri bí ẹyẹ ẹ̀ẹ́dẹ̀ lè sùn ju yàrá kan lọ́jọ́ kan kí ni wèrè kí lórí burúkú ẹ ti ẹ̀dúró báwo lẹ ṣe sùn ẹ láyà àyà burúkú lẹ ní o ẹ lè gbálé ẹ lè múlé ayé ẹ lè gbé rámọ́lọ́run lọ́wọ́ tọ́lọ́run bá lọ sùn ní o thank God wípé wọ́n ní Ọlọ́run kì í sùn ẹ̀mí mímọ́ kì í sùn torí tó bá lè lọ dóòsì lásán ẹ mú ilé ayé mọ́ lọ́wọ́ ẹ ti ya wèrè lóòótọ́ abalájọ tí bàbá ti bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní képe bòyín everybody àti mùsùlùmí àti gbogbo everybody ló wá ń gbé yín ṣépè èpè burúkú ló máa pa yín àlóyè máa tó stage kan a máa mú àfọ̀ṣẹ bọ́ síta a bẹ̀rẹ̀ sí ní hàn yín léèmọ̀ a máa fàṣẹ kun ẹ máa rìn wọ́n gbé ẹ̀kọ́ dédé rí politicians mi a kò fàṣọ yamọ́ra ẹ̀ lára yìí ẹ rí religious leaders mi nínú ṣọ́ọ̀ṣì nínú ìlédìí àti nínú mosque a kò fàṣọ ya yìí ó ya wèrè ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ló yà ń wèrè ẹjọ́ kí ni wèrè kí ni gbogbo ilé owó tó jẹ́ pé tẹ bá mí kan lẹ̀ nísìn sísì kò sí gbogbo ọ̀rọ̀ tẹ kójọ tẹ máa rántí kò sẹ́ ẹ̀ẹ́dẹ̀ rántí kankan mọ́ abẹ́rẹ́ òdẹ̀ bá yín lọ mọ́
bó ṣe máa ṣe gbogbo ẹ̀ mọ́ àìmọye àkáǹtì tẹ wúpùn tẹ kówó síbẹ̀ tó yẹ pé tẹ bá tọ́ta yín bá kú lẹ́ni owó yẹn ó ti lọ just like that. Báwo ni owó Ògùn State tẹ lọ invest ẹ̀ sọ́dọ̀ Abatiwiwe àtọmọ àti ìyàwó ló mọ̀ ìyàwó àtọmọ àti Abatiwiwe bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti jó lọ́rùn ní pé gbogbo owó yẹn náà ti ra ọ ti wọlé bí àrá nìyẹn o ẹ jẹ́ àwájọ jókòó màámi dádì mi brọ́dà mi àǹtí mi sísítà mi ẹjọ́ tá a bá wá wo gbogbo Ọlọ́run ló mọ iye owó burúkú tó bá Abatiwiwe lọ sọ́run o torí gbogbo ẹ̀yin tẹ́ lọ kówó tẹ́ transfer owó fún máa yẹn ọ̀tẹ̀ lọ kò sẹ́ni tó lè béèrè mọ́ nothing bí yéèyàn owó lọ ẹni rẹ lọ ilé ayé ilé asán àfọwọ́bà fílẹ̀ àwọn ọmọ Nàìjíríà wá sọlé ayé di àwa ìlọ bẹ́ẹ̀ wọ́n sì ń kú náà o bọ̀ wọ́n kọ̀ láti kẹ́kọ̀ọ́ láti fi ọ̀rọ̀ ẹlòmíràn ṣe ẹ̀kọ́ kí ló dé gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ bà ayé jẹ́ tó ẹ bọ̀rún ṣe jẹ́ apariwo bàbá of Ọ̀ṣun bàbá Adélékè ẹ̀yin pín igi gàgà ẹyọ igi ẹ̀gẹ́ mẹ́ta cassava tree àbí cassava kí la pè é gan kò tiẹ̀ yéèyàn kí náà pè é cassava ẹ̀gẹ́ tó máa ń wù yí òun lẹ́yìn fi empower àwọn ará Ọ̀ṣun nínú gbogbo bítíbitì bílíọ̀n tá a gbọ́ ẹ̀yin dẹ̀ ń jójó orí burúkú kiri títì èmi ò rí yín bá wí gbogbo yín o bí ó ṣàwọn aráàlú tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ti ṣe fún wọn gbogbo ẹ̀ ló bá wọn lára mu kò sí wàhálà the way tí àṣírí yẹn kàn ṣe wá ń tú lẹ́nu ọjọ́ mẹ́ta mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà tún fọ̀tẹ̀ kún ẹ má jà fàbòsí kún ẹ má jà fi rìkíṣí kún ẹ jẹ́ ala etí ká la iye wa ká fèsì àwọn pọ́blẹ́mù ayé wa ṣebí lánàá la gbọ́ wípé ọmọ bàbá Adébóyè àwọn náà gba kọ́ńtrátì so ẹ̀yin gba kọ́ńtrátì ẹ̀yin gba iṣẹ́ lọ́wọ́ gọ́fúmẹ́ǹtì ẹ̀ ń gba kọ́ńtrátì ẹ̀ dẹ̀ ń sọ fún àwọn mẹ́mbà yín pray for Nigeria ìwọ tó bá tún lọ ṣọ́ọ̀ṣì tó tún ní pray for Nigeria tó lanu ẹnu ẹ máa wọ́ ni gbogbo eyín ẹnu ẹ ó máa wọ jábọ̀ ṣé ẹ má jẹ́ ṣe pé o kí ló dé ṣé bẹ́ẹ̀ ni dèdèrè mú yín tó ni àbí nínú nǹkan kékeré yẹn ẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ àwọn mú nǹkan ayé so wọ́n wà lára àwọn tó ń kówó Nàìjíríà jẹ́ tí Nàìjíríà fi dojúrú ẹ gba kọ́ńtrátì ẹ ṣiṣẹ́ ẹ sọ di abandoned project sílẹ̀ ẹ sì gbowó lẹ́yìn pray for Nigeria abalajọ tẹ́ ẹ sọ yín àti ṣẹ̀ bàbá ẹ wá kariwo àti ṣẹ̀ Ọlọ́run forgive wa àti padà mọ́ bí tí àdúrà yẹn tó tẹ wá àwa kọ́ la bá yín ṣẹ̀ ẹ̀yin àti family yẹn ni jọjọ́ rẹ tí fídíò yìí bá dọ́dọ̀ ẹ bá mi boko lọ fà bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí ṣé o gbàgbé láti bá mi subscribe má ṣọ̀tá ènìyàn ilẹ̀ Yorùbá ni mo wà fún I stand for my race for my people for my land everything about Yorùbá ó ló jẹ mí lógún nítorí pé ìtẹ̀síwájú ìran wa ló ṣe pàtàkì lọ́dọ̀ ti tèmi èmi sì jẹ́ ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá tó bá wá jẹ́ ọmọkọ Yorùbá àtàtà tó láìkì ọ̀tẹ̀ àbòsí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò láìkì ẹ̀ jọ nítorí Ọlọ́run jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ túlẹ̀ bàbá wa ṣe má gbàgbé o subscribe to my YouTube channel drop your comments don't forget to like this video thumb up on it. Let me share it at the same time. God bless you.